And I say, when my name, when we when is so say now, when we me, huh? On you don't or you were or you are damaged, you are my you don't know you were the magic. Hey, wait, you always say, then no more problem. What am I? Then no more problem. Where you down any only your panny where you had you was around. You any tama. Mao Zigby. So here now. Only we watch Alaba. We were tiny. Only every minute. You mean only my me. Where walking me. Oh, Yame Adi, Nina do Gualo. Why will it be I love you? Why will I love you? Making a big shake. Who I see me, Anna? We are shaking me now. Zebe. No, see, and we are Canana while we marry. Nicky Gualo. Yes, where? Boy, I'm waiting, I know where. What do you call? We worry a cow, maybe some cake, and young guy, however. Go, man. We is my thing. I wasn't equal. Oh, how many? Yeah, what ye? And but I won't. A moment loud, no, they will go. Walking in your way. We were Kaji do Kobe. A can we were now or one worry and I kick up. It's a woman I want to settle my life. Well, we will my you. Wadika. Only one problem. May I do anyway? I'm not going to am to toy, young men, who can let you. Where he can do I mean, Deladia. My baby. Only a job, beer, a mobile. You are the cup. So, why? Oh, my dump. What's it? What's the water? That do Tama where will be your party near. Oh, what was your senior? You need them, when I do tell you what, this is when it gets over. I don't move to the other way. I don't move well. Yeah, I go. He will be the guy in the other way. For an elk. You might work over a job. My dump. I go a brother. We get. I will born just about you. I'm going to say so. You are day. Yeah, why do Tama wearing you? So you who am ready? 10 man. Who is 10 man? Is it Bema? Is it Be no more? No more. Who got on? Oh, don't get it right now. You was here. Oh, you told it to him. Walk back on you, no more. You come, man can't go around that way, does it? So that man just they come in, Anna. Not delay there. You hear me? Huh? Do that quick. Eh? In fact, okay. So as we don't finish this one today, then I'll come know the remaining one will stay inside first. So that as the trailer they come for us now. Zegbe. Larry. Zegbe, we are not moving here. We're getting moving here. We are not near here. You are to go. You are to table for my. Where my wedding man? Ya se que we the dege la dia we they cook your money as I talk of fast to yeah la we o go fast because drop they come so that when they see place put the rest bags so drop they come tell that man say the balance money may give you yeah.
me. Idiono. Ha. Ya no gbe mi so e. Idiono. Wa ya ohun na gbe. Idioje. Ugbo ni ne nuwa po regere. Ya gbo ni. Okay papa. Ira. Igbo ni o. Edo wata ni. Edegbe wo ina ba fi ma ba gbe. Ọmọ na wa gbo. Wa ya wo ma beta ma me. O imani de ni edegu na we ya iwe ni. Do kama o. Iwe no be na. Ani we go ni wa be la iwo re. Jo no pa. Na ya gbe ga iji ni. Wo ga gbe ga iji. Ya gbo eni won wo wa we de tede ni. Wo ba wo mo ma de mi. Ime mo gari ya. Wa se ba na wa gbona egani iwa gbo ya se odi eke odo iho emi an pa ike na ma egbo de na gbo meji no ni ma ji ro pa iwa gbe ki no ke ka bo wa ze ki wa ya we fo ni ya wa mi ki na wa zo ku gbe we pa ya we merci ya we wa ya ka bo wa ya o pia mami bu ya re kede ade bu ya gu ma wa we ni na ya kede ade ira be no te ko mi Eri gbomi. Eri ri ma we esugbo na. Ti ano de. Ni mata mo we. Ina we ne ji wana hu mi ni. Ina we esugbo na we o si e. Na we ma we so akure na we mi afi we. Mata mo we. Ah wa ya ka bo we si. We si. Afi we ni. Di wa hu mi aba ijugbo ni ha. O wori e wa. Imu na ro o ti me ka ma imu na wa ro wa ti me. Iya gwewe. Kakabo me ibe kwe ni ejugbo were ma na ne mo na wa re ni mo na ri aro iwa lego la won wa je odugbo be sana baba la wa dogun ni ba ni eye de yin ni mo de we fun ya fun e pe wa le kamara na bi ni ba de no je ni ibe hu o be ri na egbe ya wa fe mi na bi ko no de itiri ajeje ni le itiri afian kiri ewu ni mu re ma de se ro pa mi be ya meji ma le lu e fun ni o kamara na ejo won gbe owoju o ta na ya jogbo ya wa de ni ma ti mi ke egbe na aba bo eri wa le gi aye si koko imure na ya mure ya we geji na we so gume o ti to yan wa na inu gba ke ata inu gba me wo yan gba bi to ni e to me wa bi to me wa imata ma we ya ije school for le be ni ije school na iye ti ri wa we bi to we na ya ije school for le ilaja ne iku mo me ya ro we ra ni ko ke ya ife do atuta ko ido tuta ki we wo wa na e ma be lo o wa mo video ife le ibe te ya mi a ite ya mi ya le mi ife le o ri o pe ari mo ka wa o eso do rigiri eso do ama ya do so wa mama eso wa baba o yo re ka ma we se dia okay we ado mama o ma we be ani gbe ai wa re ni be ni wa izegbe uwesi uhi ategi ekpe iwe me we gbe go uma eno te ho me ko ya ye we nu mami awukun ya nu yo no npon pa ni ati air condition oho ga ju pon ni ha de no hiti owe ye feel it awa blow egbe ni adele ado ati ewe awe umachi osano kun estimate ba dagote ma owo ki dagote ma we yin arin na we mai mo dagote ma koyo tere ni ari oke kumego eti ma wewe eti ma to ni be koyo we o di do ge o wa ni anti o bi anu ku me pa won bi mi ko wa ni be yo wa zera mi e igware ma ni be la ma na be ki ma pa bi la ma o se ma na koyo ke da de bo tu be do de ge na mu pa mu we re ya re ni ya wu bi ge mi do ge we o bi si o Messi o ki segbe
Wait, Taleme. To bohead the Iga wewe nukai. Why? Go. Go yo. Ziegbe no more. A man I feel that is wise. And I told my boy, come by now a man I behave like a tortoise. Me a balance go make supply cement. This boy refused. He must show me salary every month. 80. You don't go take one. We are power you one moment. Yeah, what supply cement? Or what can you raise so you talk? You balance you over. You go ni what? Or what business? Make quick money. Equal money. A boy is my problem. Yeah, what give the instruction? You tell my wife this cement is silver. Or man, I didn't balance in a few cement. Who may I just stop? Which is our stop? I reckon you go my young master marking. You do as you say. You do as you say. Oh, who is cooking? When you go wherever. Oh, I my baby, you be one. It can be my radio. And then I go when I was sitting there with that bass. Okay, no one. We go maybe ya o. Mama, my carbon oh, see me way. Nah, you know we money. Don't go there. No, my brother. Imwetia. Você me ati. Dizembre. Se botar uma web. Olha. O que tu irmão? Ah, o nome. Mas o irmão. O irmão. Imwetia de clever monkey. É clever monkey we. Wa já na memba mais que fa duwe. Ah, o me wa helu we. The clever monkey. O ma mo ta o ma. Oma. Ojo. Iwedo. Aboku. Neri mo wa no. Worry ma wa we ni ma we se ni ana. O to wo pa. You do we won ni ma we no ga de ni me. O ka me no me no. Ye gba ji a. Mo ke no de ni. Ah, ni na de. We bata. Bata yi ni me. Mama, o si e na wo clever monkey. Mama, ya we. Ya ga me kono mo kan ji. Oga zo to ya den wa be na. Ni ma gbe pa na. Eti. Wa se pe do wa ni stop. Do mi ni stop. Mama mo pa we ro wa se. Do wa ni stop. Ma o mo ti ma se. Ti wa se get do mi o. I love my baby. Amara, we papa do we do. Mo ti ya gapa. Gapa. Sako. That is my wife. Gapa. Eti. No. Moti. Eyo wa no. Yeah. Eri ya wa we say. Aye. When me back kissing oh coming when I worry about when we are new but so him like when I hear it no we don't know what you can what do you mean I just worry about it we do ya o get huh medley come on was so we when ni na tie we was me Sylvester and when anyi egbe so say there we ji o we tu wa de owo bukan he say I say wa de ma tu o we na pa ina be lele we wow awu but no ma gele mu do then when you now say me he really babi your honor o ni me gayi wa ya o ni ya ge o de gbe da wa o eni iho pa bo
Aki awoda. Mo gbon ni. No wa fifu we. Owó kí mewe. Apa. Mo ko ado. Lare mana. Ya wo ehu a. Paro ma mu de. Lare. Go je. Arwo wa o. Arwo wa. Kayo. Mano. Wa uji. Aya. O wara wa gwa le ke no na ke. Koyo. Umuntu bobo. Baba. Oso ko di badi ani ya no ni. Bobo yo na. Baba to mi. Baba ise dia. Iro da le. Oye, yeah, now what do? What that? They go bury me, son. They go bury me, son. What that? Isn't go with me? We're going on a wishing to me. Papa, I don't pay you to the moon. I mean, I can't with one kind of no, I say, yeah, we're winning you go. Yeah, certainly we're winning. Udorizi. Papa, Udorie. Papa, you told me away. Udorizi. Papa. I did do very simple. Where are you going? Hey, Mount was go yo. Imagine is go yo. Hey, Imagine is go yo. Oh, you won't. Oh, you won't. Oh, you what? Where are you? Awama, ulogo ina bane, edome, elapon. Yo wa keme, iyo wo pa o. Ije, oye ni wa gije ni awa re je we o. Amo o, adodo. Koyi. Rice. Bogia. Koyi. Ale nagi. Ije. No se ni da tamu wa ira bi jere ni. Okay. Yo. But to be you, any of me go. Who you agree? Imakwame mo ni makoko. Ango kase. Ele poro. E pawo. E babero wa o ya ti apa. Oladia. Ite do mi o. Yo. Wege o lo ki baba kin. Baba le pane. O ere ba le pe. Imi abe latian, mi e beri aki. Me bere gbe ngwe mu ne Aye ki ba mi ade. O mama, ya de gbewe. Lagun men we mo. E omo o wese wadayi. E romo. Ami na monana. Adegbe ade butane. Amai. Wa mi baba. Wa mi awa present ene. O iyamu e o egwe. Amai. Ele raje. O mi mo bi nwanyo. O mo bi yeke. Eya ti be ka beta. Amu wese gwa. O ma ye. Oma. Aze bena. Amai. Oye. E wa o. Oye. O ya kama. Ma de gbewe. Wa ki ase pe o.
Sagbe o Yoba. No work money any. When I say I demand no God here. Baba. Oh, Baba. Irea. I am your queen. Oh, but I wear Belena. I wear Belena. We are poor. Go, man. Putana, we marry right now. Huh? Where you like? Yeah, by my me. When I marry you, my one year when I got one. Oh, no, go. Ha! Baba! Oh, no, I'll cow. I saw. Oh, you were seeing me at your honor. Oh, Baba. Even if you somehow, where is you? I go at a bunny. I do I never worry. Then that's okay. Baba. Call you. Jay! No, Jay! Look, I'm not lying. I never went cool. Where's in there? Why not walk below? Let me have a window. Yes, I will go up and I can sit down back with me to that. And now, where were you? And now we are here. Yadio. Ya muevo bien. Ya. Y mucho tobutana. Wow. Y ve catane, baba. Y botano. Y bota yari. Ah, for what? Baba. Le monsieur, Uwadiae meba. Na hina. O biaro igba kiame. O wi yen kiari me, zeba me. O se na when it's Uwadiae me ni tamuwa. Ngi wa vai. What are you over? Oh, what are you do? Oh, we have been go where Benin going to do. Ah, is your banner nu get na nu get for. Omo gwade o mai ta for we wa gbesese ye me no tazi egbe. Ni ma na egbe lu you are. Oko. Ma so ge video na ni wa ta kede na. Wọ́n la wo be. So nu we na isi ko le no wa ge gun. What is it going on? Baba ikwe yo ne. Okoyo. O ma da na wane. O ga koyo. Ni la koyo ni koyo. O la koyo. Ori se. Oh. Ale bien o me. Bon. O ba ye ye wo be. O come. Baba we fe ko e na wa ta kede wa we to do ni do wa be do ve ho a. Wala be. O we na do we be ada wo ya do. Wo ko la we se. Eri ma go wa ri o godo. Wa be fe ko ti we ni fe ko gu egbon wa be go ni. O we be wo we abi awo e be kana. Mo fe ko no me. Ah. Wo ni wo we be ni wo. Where did them afema? Owo ni ma din yeji, nya zigo school ni mere mutan me ka se be ni hiata na we wa eva no mu me. Eri ago. Baba, wo we be ni. O we anzo e where them afema yo ni. E ma afema yo we be ni. O we anzigo make ni oni wa je school ni se. Nya wa zigo ni me. Na zigo school. Baba. O ga zo. Ani ko ni zo. Apola. O ga zo. We go ni a fi ame wo de. Baba, iye to bi yen. Iye be je school. Ye be inu wo na zeve school. Igo ni gu e. Oni no. Me ni zigo school ni a. Baba. Igi se. Me ma ka mu we ba we si egbe no tell me na ro. Baba gere na. Go there la. Okay, Baba na me se na won do na. Wa se. Bagbene.
Twenty one. Ah, I will do it. Belega. Ha. Belega. I'm walking. Belega me. Ima ke wonu belega. Then where you keep Bebana? How they be on here? Oh, come here. Then now. Oma. We ba you know ye. A kind of one age. Ogan ba you one age. Only kawasi mo kan. Oh, one hour here. Baba. Only know where. If I know why I will wanna. Or we just I have to go. Ayo. Ala ina be you. Wo ba mu dai. O pe ya wo gwa la we ya o bai. Bi owo me ba. We am pa ni han. Baba. Bi owo pa. Egisi o pe. Baba. Egisi o pe. Uwe bu na gi agari bai. Wa bu bi me. We gi bi me me gi agari bai. Ma me ga zo ni me ya do apu no wa. Igwe bai ni ara ji zo la. Iguki. Ya ku zo la. Baba. Ikweyo ne o. Ukweyo. Ikweyo. Baba. Merci. Merci baba. Uni wesi. Mo wera. Merci. Ikweyo ne ikume igwe ko se ikweyo ne. O mo so pa meta gogo. Baba. Na we mo aga. La baba wa ende pa mi wa ibe so boyo na ni. Egi won. Igwe da we. Ukun to me da. Ọmọ na ona gewe. Na le la mo. Domo salaiso. Se mo se veneri mo. Ogbongbon le ni ya yo. Akome no fo titi o. Yawa. Domo. Me no jege ya kai. Domo wa. Wa ne me la ni baba. Ila ni ara. Ko mo na ga we na ni. Igate buwe la o gaba. Ite doku wo. Ipa ọmọ pe ana ne lo wo te mo e mai ma le deri. No, yana ti doku we bo. Ore do miele. E de no re wero wa. No wuri won e odo. Ina we no dolo. Gade. O ya gade ben. Domo sa. Domo na. Koyo. E din awewo. Domo sa. Koyo. Domo. Lórí ẹ̀ wọnú kíkó. Obi ẹ̀ tó pàtàkì wa. Ukiri. 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 Wọnú ìgbìmọ̀. Ní àgbìmọ̀ rẹ̀. Kakabo. Domo sa. Dioma. Domo. Gbogbo ọ̀nà máa wọ́n náà yà mú mi mẹ́ ẹ̀yìn náà rí doja ikú gbẹ ọ̀hún fún wa ẹ̀yìn gbọ́dọ̀. Ẹ o bàbá. Ara mi ló yẹ tó gbé. Ẹ o bàbá ẹ kí n sunu. Domo. Ọma ìwé yọ náà kúrò. Domo sa. Ọba oríṣi ọ̀rẹ́ bàbá ọwọ́ dènà ọ̀dáná wípa ọ̀nà ànúwò náà ọ̀rí ẹ̀ máa rọ ọmọ ẹ̀rẹ̀ òkè tó tà ọ̀rí ẹ̀ máa rọ ọmọ ẹ̀rẹ̀ òkè Kakabo. ọ̀rí ẹ̀ máa rẹ̀ ọ̀wá nànàgẹ́lẹ́ kò kọ̀ mọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ òkèrè. Domo sa wẹ́sì. Yan. Domo sa. Ọma ẹ ase kenidia. Domo. Ife ono pe a. Ife ye na. Iya. Tabere. Ọba me wade. Na me we na de. Sere. Wọ́n ní mẹ́rin rẹ̀ láti. Ìyẹn wo yọ ọ̀wọ́ ṣíṣí. Ṣùgbọ́n ọmọ àwọ̀ ìdáwẹ̀ rẹ̀ yóò bá. Ẹ̀yin náà wo èyí ti wà pẹ̀lú mi. Wọ́n ní ẹni mo lọ́wọ́ ẹ̀. Mo mẹ́ bọ̀ sí. Bàdọ́mù.
Wami yene una bolose. E kan le kamaro. Owo me ko wi. Owo me ko wa wi. Iziegbe. Oriwa we won ka bo wa. Ke bi ade e ke ka iziegbe. Age won gbo bi agbere mu na. Kiriki rari tani wu ni iwe ni. Iziegbe abi no mego ige iziegbe. Wona ka again na ka again. O ma ekbera odikpe di sena. Imegi yin we ho we awiziegbe. Awo mo bia no hiari ye. Ania. Na me mata we be bo na we ina riba. Imegi se ba ida we mi atana. O we mu na ni mu na ya fe o we me ni wo si e. Ah. Owe de o ma gbon me kin o mo no gele me no gele we wo na mo gbogbo no gele gbe owo do agbogbo ni ya. Iji. Na wo mo. E o ye ni si egbe. Ona mo na mo ko. Ah. E gba ho no de ade. Me bi ni o e o no so mo pa. Awo na. Ya we gbe mi ya bo yen do. Wo si. E bu ma ya pure ya kan ya go ma di ye mi ni ya go go ni ka ya go go o ba iri ni ko ke ni won no we si mi ya go o ye ke gbe yo e ke gbe yo ma o ye o da wa so ba ki ti ko ye de ni ya si aso gbe na dom ni wo wa na Bonjour ti re ni. Okay me we won. Mo na e we mo ife mi. Ife mi ma ode, pa ko ni je mi. E o kan so mo. Bonjour. We do bien. Que va bien. La que fui que imari we la o wa. Eho nano. Eba wa ma. Eba wa bungbe. Eba wa ba ji me dia ho ba. Eho wa la ma. We do bien. Sí. No mano. Yo no. En mi o khani bo de fe. No wa bo yu ni. O wa ni gbogbe. O la fi o la gbo o ibaba o la gbo. O mo no. Ogun wegun. Anyway, se wo sin ni akademi oni ni ku wegun. Owo ogwe ni kaisi. O ga ri eno abi. O ise o no bun me wa fien ki na. Owo mo ni kan te owo mo ni gaji wo wa. Ari no we o ni ma be na fi ida. O so ya kayo ni o keke no bi ene. Ene wo ku e di tama we o se. O gi ku we na. We gi ase manyo. Una we to keke ni di e. Omone Erikai. Gwena Tony. Erikai. Osema ukyo. Osema baki. Gwena Tony. Wo seme. Oha, bona kayo. Wo seme. Iya. Wo sema wo. Obo. Emi gwe hawo. Emi gwe hani. Emi gwe hawo me. Oh no. Emi gwe hani. No John. Oh no, me senator. Senator! Ogo watana. Ide! Ono me senator ge nojo. No give. Ono me doctor. No gia. Ono me accountant general. Ubigo. Ubigo. Ogi menia. E o wo do na. Ogi me. Ono we ni die ne. No gbugbo me. Ono we ni die no gbugbo me. Ogi ya se beji. Muja. Weri ye wuru oku ne. O te wona kwe no gbugbo nwe. E be te mo we rombo na e na gwe we yana. O we gba we ha, o mu gwe. Udi e ko ma. O se ko ha di ho na o wa ta ge ogbugbo nwe. E da we ya. Akun wa kun ye ke bena. Ngai be ni ge we na so me. E ma ye go se mo wi. Lipa. O wo se me ja we be ya. Ngota. No ka uki. Ise.
when get a feeling. Every time I wear, it will when it or only. Is it? Is it? Roda or won't move with an hour. No sooner get you. Make it where or the Baraji. Now, Papa kidding man. You give me my way or Bakus. My overbuckle. We are feeling out to do an hour. That's one of my men soon buy you at the gay home here. Make a boy now we do sit down. Marova. Niena Rowa. Oh, I found off way. You may not have an apple. That what we win, Nena Rowa. Okay, I again, Yanoya who were there. Oh, mamma, no, you were very. Oh, Mamma, or party you were who for one I go away. What did you know? Who be I go away? So, who are they? What one? And I'm here time. You get to your phone, but I'm here. Is it good? What do you understand? Oh. If we are filming what we are for no hands, that's one of the busy. No hands. We told you one for. They don't know. You give me a new one. I will know what's happening. No one is you, sir. Okay, can I was? Okay, can I maybe mommy while we will see you. Okay, can I get it was? You are over. If I were one, one more. What little bit? Oh, good day. Thank you. Hey, people, I'll bring you to women. They will. The money that we not much upon it. Oh, where? Wow, who you want? Who are you telling? Who are you telling? Who are you telling? Wow, my brother. You know what? No fun. They not they go kill you, man. Why are you leaving on the back? Yeah, why not give you wow? What is see why? See why? Started we got some of them. Yeah, walk power too. When I make it, anyway, for children, we are going to have time. I will there. I do it at the running park here. The mother is so maybe you give her. Or you need to eat him when we're for any. Imagine resistance. Well, choke me. But it was here to away. I just said, a boy will not eat the I want some of the men. I eat the little money, but I'm my miss. No, but You know, time. Lao well, Lao, like
Ikewe. Tisare miamia o. Akwa ri ni de reply me. Owo me o. Imatia. Tusa. Lawe agbo egbe na. Iwa to won ni we. Uwe nwa. O ma dawe wa hin. Tusa bo kin na. Imatia. We na wa hin he got le level e. Me. He got. Who wa we are here. Oh woni me gayi aweleye. Oh woni me gayi. Wetin? Aweleye. Tusa. Uwe nwa o. Ni dani gere. Ni we ni get it. Uwe nwa. Wa mi o. Kureja gbe ho. Iya te gbe buwe ade na te gbe ho. Awe na idi o pa fo. O gele wa serious. Ti chapa we. Agbura yo fo. Yo sa. Wo pa gwa ri en le. Esu obo mo gba ni. Ya o ve. Ya o ve. Ona ni na. Ya gwa le o si. No de gbe do wan ri gbe na si. Opia na go be car na no wi kan do akin pan mi. Wan make na mo wan. It's better. It's better. Oh massa. Yeah. Imotinha. Eke boy na we gbegbe o. O mani mewe mo iziegbe. Awi wa be ho. Iya be mi o se dan. O se dan wa no. Okay, where me no sunu radio. If I kiss ne iziegbe. We mi we no ya kono me. Megwa we mi we no iziegbe. O se swegele ma. O se swegele ma. Ya me nwa bi gbe. Iwon e o ma na me nwa awo pa kin arowe. I will blind his eyes. Iwe. Yes, itane. Every na tie. What's the way you do it? Etinsa ni. Domosa. Boy. Wa boga. Koyi. Koyi. Wala enekere kwe ni unita. Eri mare ma yando zuze. Ego ni itama wewe okanu kyande kalere ade wa mi. Otege mi we gege ni mo mo na gbesa sai kan. Enu wa ko wa we na wa awe ni kya. Wala o. Koyi. Ma ni ale yo le rebe. O ha no yi. Iri o boka e. Koyi. Era ga itoni. Ai jo monu e. Baba No me ga ya we. Baba la. Ai jo monu. Lao baba. Ya we baba onyo ye. Lao baba. Ya we baba. Onyo ko iri ko jo. Lao. Ha? Lao. We Ta. Ha. Wani bi akate me. E no kin. O kan no kan re do. E mo ta ino. Wesi. Aina icho iwe. Ina ji no tabi ekewe. Ota ya no tai. Odagme. Amaka we ko. Wesi. Rumu doni. Iwanya ya ne. Wesi. Wase na me. Wesi. Iwanya ya. Dom. Wa maembe. Wesi. Ena kwa ma. We woni. Awo wa to kan agba no to kan anya no. Ise o. We ti owo du ati nika. Ise. Oga to. Ise. Dom. No biro ni awo me. Oh ya hambi bibio. Oyan. We na we kai we na. Na mi ya mo gbe ni we. Igade we no keke. Oma. Ya o be nu kai. We fie ma ke do ade be ntia ye. Jam Ka ma nya we ikunye yo ne o. Wesi. Ya tama. Ya o be nu kai. Domosa. Wase na. Wesi. Koyi. Koyi. Koya. Tiene lugar.
Ntiwe. Mami amona no ndire do. Mata na obegiti we. Mami amona no ndire do. Ojo we bini ya Uwadiae. Akaba baba. Ha? Dai ma ni do nyonyi mo be Igbenika ya huleva yegbere bege yo wa me ya na do na do mu ne na do atonya yo no wa me de o ya me gbo na video ni ya ni dai be mo na gele ye Baba, onye nwe wa ma. Onye se, oya ri ari ajo wa. Adunyi nwe ma gba. Si eri wa. No dai ke ri ajo wa gwa kakabo he. Oya ri ari ebu ajo baba. Iwe mu. Sembe. Baba. Ma ki ya me ma ku. Baba. Ari omori na we ile Monia. Mama. Niye menuta. Mama. Baba se baba. Ya bewe uduo wa. Ke we fu. Yawe. Baba. Yawe. Epa domosa. Oboke. Domo apa. Egbeme o. Ave pomosa. Iwe na o. Ave pomosa. Ya eri oko wa bo ya ye ya ma. Awama. We ya my echo. Domo. Isidia. Zeviu. Ni magbata. Okay. Okuru wa re ni. Ewa no baba, ewa. Idoge newe isenu no yoku. Oku ya ga ibi anwi na ne we mi ego ne kirikiri. O we ko ni agba si okugbe. Well, that's why I'm always proud of you. Where you have a youth man named Mutala, where you Bodisa. I told her I'd be by at the church. Now you go get a have the woko. When I have my way, no. What marry? Oh, no, way back home. Oh, that way you are building a future for yourself. How are you preparing now? Yeah, listed, eh? Listed. Listed. You ya me right? Ya me here. Okay, I think in my house, you know, we want that one. I would not want us to go for elaborate or big ceremony. If I want them, they require now. If we got on this, I'm going to celebrate anniversaries. That's better. And I will go back to Atira. Yeah, because we have the economic situation here in Nigeria now. West. Itima. We know we are near ya. Okay, near ya. Oh, my, feel my so we are 18. Because I want to work here. I wait me. I am going Baba Domosa. Domosa. Itirami. Managba Madomi. Zereme Nagbata. Oyi married you, Domosa. Uwesi. Ikaki Owadoku eba. Inawe okeke. Ni mawo de bejumi. Ni de be ma. Ede na Owadoku ye ni ede o he do ye me. Inawe okeke ni mawe kan ni. No give up. Mawe do here a list in Aviori. Inawe Iveduma. On the important, I have booked my year in Benin. Only married.
Guess what? Yeah, mama, don't even guess what? Yeah, no point. Yeah, no. Where doctor again? When you can't tell me. Where doctor again? The winning me man. More point, more view on you now. Rice for the rice for what he gets in and what we go. We had there. He came a meal. He said, "Then to be a banner, not your Kia war. We are no way did it. We mount we are labor to it. Yeah, I couldn't have him. Oh, my own labor to it. Come. That's my babe. Yani boku. Wala o wa go jasa o ni na bi are. When you agere. Wa go wa kama o. Wa ri. Wa go wa kama. Wa go wa kama o. Wo we are here. E ko ko mo ni a. Eya. O pe are ko ko mo. Ma wo wa bakian. Ma be we. Me wo wa bakian. Wo ri. Ma le ni me pa to, je mi to. Je wa egbe. Wo we ri. Je wa egbe bo. Be na je na. Je wa egbe bo agi O to. pe are ko ko mo. O go do. Lagwa. Emi yo mo, wo gba yan go. Emi. Amata. We put it. Jagian. Wo ri. Agbe da ba. Jagian. Wo ri.
What ye? Oh my God, what Dear boy, don't get Baba with you. Baba, why? Who was it? Mado, Amogo, where for all that day taking up with the Papa. Well, up a minute, I want to party. Mama, I don't go come on. Him no soon. When we no yabi, okay, no way ya me here. We more ya too. Three months in your work back. Oh, he went to 1 million. One of them, we bought all the land, or the I don't give you for my day, the two negative. Yeah, however, oh, let's wow. Kuwana ya mmeto wana mmio na na. That's my bomb we jawa pa inu ya gbagie. Inu wa gbagie. Mo jawa pa yo wa ro mu yo ware. Ku ya lo hiyan. E gun we ni. Enu fun gun we. Wa ge ya gbo ko yo wo. Bo ge ji. Afian we. Mami mi ko lo pa. Mu mu e me. Gbere gbege. Kabama. Then where are you, Baba? Mama. I am good. Good, Baba. Ama, enwe tsala, batamlo bagibo, magimi la babedi. Agwa. Probe kan. Me. Me. Wa be kin adu. Igbogbogbo re, awa imi. Ipadun ewe imase no ni. Ipadun ewe me.
Yeah. Obey me. Me ya go kege. Oh, you oh, that way we free. No so do akwa obojo no. Ah, o ti no me really one. We boy wa we ni bi ya mi ra se onyam. Only the man where imani. When I hear anywhere or we hear your moment, we make go good. Ija kwefi. O kan ye ya tie. O wo je ni e o ya yo ko na o da o wo me. What's the get na afie na agbo no do fie no boss. O ise ge ni. Many friends. Oh, we my Keke. No kan ni aje. To we my. Olúwa tó wá o. Oje fo won ya bo. Oja. Ife me nekpe. Wa to. Apero gbe mi so e. E no magu e o tu fa. Ọmọ na gbon. A we gba lo wa na. Ija. Ọmọ na mi na we. Ona we ni wo mai. O kiki. O yan ya ko. Beni me gije na. O gba wi me. O wa ra ma o se ko pe yo. O wi me wi e. Ti me wi we. E ke ga se. Wa ga no so. Aba. Beni tire na je. Ma wa ko. Beni tire o je ru le. Me gba lo. Beni tire o je. Itela uri die we beni bunu we mo kare be ulu le no akin ikirori ni la ya fe iku eri fo wa ya fe no ni da o ga idun ki o e ila igbo e ke no mo ri la fe eya agbe man I know to you afa mo to wa ba Osapano e je àwọn ibe do lo ye me suwo wa odo te agwa lo mami Wo dotun wo wa dotun. Ebere ya. Wo ebere ya yena ko bereji. ko Eya nyo na de san láti ri ati dian. ko Ise. Oma ide mu pillow. My daughter, Moisa. Okay. The sickness? Oh my God! I don't know what to do. Hey, okay. You are referring me to another hospital. Oh my God. Okay. I'm coming, sir. I'm coming. Sister, how are you? Oh, yeah. Yeah, yo, we baby. Oh, a doctor what you mean? I say, man. You got was a lubo. I got was a lubo. Mom, come. You must guess it. Me na hu. Me me kiki ya. Me be emi amina de. Deluku, the doctor won a bino, if you are dead. I'm your hospital pani my muela. You die your book. Hell, okay, you want to Diana, Mariette, you need to see your pie, you woman. I'm very or what we told you. They not be going, you know. Hey, my dear, we need to wear here or we ride with dog. Near Doka way or Comine Namway Joa. Hey, Mama.
Yeah, yeah, I will come in. You see it. Daddy, mommy shaking. Mommy! Yeah. Come on. Baby, who? Wow. I'm your boy. I can't everywhere in no sooner or Bobo. If you remember your career, I did. Every go come over where in my was it. That were or soon they do things. Oh, yeah, I did. Come. What's it? Come. Asubule. Amoni ya yowodo. Iwe na ori wodo mani imagini rerere imagini. Eredi mi omo o. Upawo pani me wo moko. Dugu no ria se mi me. Ogo de te ya yi mate bo no ya wo. They don't do well. You see me? Pano when your money never be. Ona ka po wo. Wa ve bi se. Yo go be yo gwe. Ilo ati e baba ogun me mu ya de ka. E je ki are da bo. E ma wa yi se gbe. La wa re ka ma yi se ma. Ya de gbe njolore. Mama, pa se gbe mo. Mama baba ri o e. Ọba ó pè ánà òkùnà náà sí bùbẹ̀ náà yọ̀ máa ó yà kàzẹ̀ yọ̀ áò ó táwọ̀ ẹ̀ àmà ìyẹ̀kẹ́ bá mọ̀ ìmá kàzẹ̀ yọ̀ áò náà tó sí bùbọ̀ mọ́ náà yọ̀ máa ó ẹ bàbá ọ̀rá pè ánà. Wẹ́rù wa yọ. Wọ́n sì rẹ̀ Ojú wa. ó kẹ́ ní àgbẹ̀ Yọ mà. ìyàwó sí ní. We do sit down, you do, you go, where, and also, and even now, we say, they give free or the burial like that, come give you a cover like that. Egi ọwọ́ bá lọ́sẹ̀ òsìsì. Ìlọ́nà sọpọ́n ẹyẹ mi ọ̀gbìn ayé adìẹ ẹ̀wọ̀n ọ̀gbìn á lò. Wọ́n wẹ̀ ọ̀pọ̀ àná fún ọ̀dọ́tọ̀. Ó wẹ̀ náà àwẹ̀ gbọ́n náà. Kúgbà ẹ̀kẹ́wọ́n náà fi ẹ̀gbà ẹ̀gbọ́n náà wọ̀n náà ní àwọ̀ wọ̀. Àwọn wẹ̀ yẹn nígbè ẹ̀gì àdúrà àwẹ̀wẹ̀ bá kẹ́kẹ́ gbé. Yàrá ìgbì ọdún ní ńlá ọ̀ ẹ̀bẹ̀gẹ̀ sùn. Mo gbé tuntun. Wọ́n Wẹ́sì. ìkúwẹ́rọ̀. Wẹ́sì. Wọ́n ẹ̀wọ̀ ẹgbẹ́ sọlọ́bọ̀rì náà òmìnirí mẹ́wàá ẹ̀. Àmì ẹ̀ náà ta. Wẹ́sì. Kọ́. Ipa tọ́mọ̀. Sista kọ́. Tọ́mọ̀ sa ẹgbẹ́ rẹ̀. Àrí ọmọ sá. Madede arọwà rírí aláhùnmáyé ló súnú. Egi aki. Ẹ̀yọ̀ ẹgbẹ́ wọn. Àìrí wo na mi gbọ́ na. Ẹgbẹ́ ẹ̀dọ̀ àti nkẹ́. Òsàrẹ́rẹ́ pa ẹ̀wọ̀ ẹgbẹ́ ẹ̀. Ìwé ní zẹ́gẹ́ tó lé mu sẹ̀wọ̀n náà. Àti ọmọ. Èdè máa gbogbo bá ní zẹ́gẹ́. Yàtì gbàgbọ́. Yàtì gbàgbọ́. Òsà ẹ̀ ti wẹ̀ o. Kọ́. Grace, over we. Oh, I want to time. Go soon. Miss Oli said, "You can't tell my way we do it here. Eki no joy, utamsa, ukiokpa, yeah, ikudo. Mama, I'm not telling you will be enough. Now, they are calling you later. Huh? No boy. Now, like me, me love you work me now. Eh? I love you. Eh? It's okay, it's okay, it's okay. Eh? Brother Domo, you know do encourage you. You can boy you put it. That's that where you know ask me can I dey lie. Sure. Pero ku story na customers we ye ma e a deli mi ni be we o we.
And secondly, umo wa yetono born lelele, why complete the Romana or you will be. How is I pay school fees? Ira low. And you are dolly wu ye there. Eya ya did that way, the be ya. Who will say? The be as wiki. Oh, ya mere. Well, we see. He said to me, and here, only mamma be or mammy. Mama, Osunone, the duty of Sinu. Agomona. He was so wrong, or rage you. I mutala we ye eku ye onisa. Ye my yoko, I may woo when ya, Uyoko, Uboa. Okpari no ofori na yegbe or we be opan. Yes, my baby, I do come when I pay you. Who you know, Salubo Aruda, oh, woman, or little Sabo man here. Omo, oh, yeah, describe you know. You are picking up. Hey, Remo, I have made that. So we are to the mouth, don't we trot no. Ma, hey, we rock bow. Hotel, it was great grandpa. Anyway, we try we are swanky. They are swing. They ask me where I go. That may have a van. They are killing at it. Hey, pa. Hey, hey, I am more. Sawesi. Double, sir. Wakoyo. Hey, dear, Mamma, Zero New York, they not my baby. Walk in here, they get losing custom. They do it. Oh, yeah, maybe. Also, we make it up more. Make it a losing custom. Then you very well. We are media career. And your family here. Samaro, hey, I don't care. They might be big as yeah, I think you're giving me. I feel well. Voice. Almost. Oh, where are you? I will come back later. Mom is in the Sylvester. What is that? Are your sister? Whatever. Where are you? Where are you? But Baba, you guys are still very. Mama, Dom, yeah, so, Dom, Soma, Dom. The weekend, you know, it was never way. Where's so, when you have a opportunity to reach you. Where's Dom? I cool. Why you win now? Eh, well, look how ever. Dom, oh, Mao, go. Kibi where you rock my way, Uwumira, Uwadiae, Irema Sevijue, or twin, or Irema Sevira. Man, or Bonia Mogome, Ehaya Mui. Any came in our home, any came in our own, Siena Sevije, Tamame, you have a maybe. David women with Denny. If I are home, Denny may lay my home to Boella con Lenue, a canny Viragiva. Mom. One ya gbo la ko ni ule la wo ya be le yo to we ra o ni ro pa ku we ki yo bo o wi ra bi je wa hin o pa si yan pa ka we wa ira pa bi jo pa wa gba we yo pa wa se gbo kan wa pa yu pon pa wa ri ra ro pon pa da do ge ri hu gan won ni tana wa gba se gbo bo o mo ra wa me mo de we koko ku gbe wa gbo wan ni e ko asime ni ju wa yen wọ́n ní tana ìwé mi rọ̀ parọ́pà ìwà rẹ̀ wọ́n sẹ́bi ṣe mi rọ̀ pa ìwé mọ́ àgbọ̀n wa mọ̀ wẹ̀ wọ́n àgbèbè ní skul yẹ̀ ó tọ̀sẹ̀ rà ó tọ̀sẹ̀ ju ẹ̀ àgbọ̀n lọ́rọ̀ wẹ̀ yẹ̀ ìwé mi rọ̀ pa mọ́ ilé wọ́n sẹ́bi ṣe nù ẹ̀ wọ́n ọmọ àná wẹ̀ wò dẹ́wẹ̀ ayi ó kà má wí ju ẹ̀rọ wà ẹ̀rọ àrò wà ilé wọn ìwé kẹ̀nìyẹ wọ́n kí mẹ́kẹ́rà èmi rọ̀ pa ẹ̀rẹ̀ wù ẹ̀ tí ó sà ló bọ̀ kọ̀wé ọmọ n'oge erugwari ere akere
igwe kwa wala wa yari wo won ko ri when mi ha e o mi ro pa o iye wese e mi ni wa I walk well when I do the one. Oh, how That's why. Go. Go. Avec Mosa. Mais si vous voyez Gualé, il y a une université. Et Betou, il y a pas de quoi. Tu vois, terminé. Rio Bolele. Go. Où est-ce que mi on ba ko wari ni? O ma bi ko we iye fiya. Ọmọ nu we bi e mo bi o. Iti O bi mere no. Iti wesi. Iba bi ni aya pon. Gogo ni wo. Apon wo sa lo bo. O wi we, o ri menu, ni me bi e, o hu we. Ọmọ ya o ga gbon ya. Ebe ni me akoko ri meri hin re akoko. Wesi. So doni ae. Go. So doni ae. Ekeni menari rai o ekeni ere o boni ya mo go me ya mu uda pa ma ya hin Yeah. resun Iwa bẹ̀rẹ̀ money ban iwa je. Iwa je ni ye. Venu abere do pa ena ya na wenu re ide tota yo wa mo ya iwin na we ma se re si ae o sa lo ba ogba wo wa ki e ore mo na pa na o be fie na be eyo emi ro pa de una me ni ari ene usati de wa ro mu ni ku ya du metiri ti eme ni do mu o ga tete gbe na wa ri o boka gbon wa so efe e ma on wa o ukere gbe la gogo do da so me O ma e ni deri mo yo wa. we se de do amu na La o e fi a o wa. so doni ae omo obi mewa no mo bi o imi awa ko kenwa rere no hekere to salobwa Wesi. afafia Wesi. Ọmọ ìwìn na we udo ya ka mo tun ewu se wa La tamai. Go. Aro ba yen wo yi. Ya o yi. O ni wa lata lo. La re. Lata lo te we ko ne ko la lo. Ni tota. Wa gbe ni tota bana. Lata lo. Eni bele. Wari yi. Wari re te sari. Te sari na. Te sari na. Te sari. Ele Maria o. Awon ya. Mo te jogi mi awo. Mai te mi awo. Mai te mi awo. Wait. Iba ye. Ukpokpo no no. Bàbá mi do ori be ti e po pala ko arugbo efu e. Owo le gbe mi e gbe si. Orí ẹ wo ni. O baba. Ya ki ko na jo jere. Ya ki ko na jo. Ya ki ko na jo jere o. Pa mo na o ye. Ino la pa ya pa mo na o ye. Ino ya pa mo na ye o. Iye ba ni ye. Eso sa da gbe. We le de ya o ka o. We ba so sa da. Egbe me ga. O ka mi la. Oga. Au. O pe afia. Sorry. Why do I have a few very good? Ni mi wa gbon. Wa ye ni mi wa gbon. Wa ye ni mi wa gbon. Mo ti yan lo pe a. Mo sa. Oyo. Mo se we se di are na. Ni baba. Ejo ewo. Mama. O ma solo ne. Bale de gbe kera de ina ya so ma yo npo seti sejo. Onda we no ke ma ga de lo kodo. Ya, ọmọ rẹ̀ èèyàn púpọ̀ ẹ̀rọ gbélé lọ sí wẹ̀. Òwe dáa yìí dẹ́ àti Yorùbá dì ní àwọn yìí. Wá yà òwe yà kàkà bọ̀. Ọ̀rí ẹ̀ máa wẹ ọ̀sẹ̀ lọ́sẹ̀ ọ̀wà wá. Kọ́ àyàwó ẹsẹ̀ ìbẹ́mí ẹ̀
tell ya ko wa baba o da me pe o da ewe ẹ ó ní rí ẹ wọ ti fi ẹ ó sì ní mú orí ó sì ní mú orí mi lónìí ó gbogbo o ro te wo do ya we ti ya ko yo ko we te ka dom we si lu na bere ọmọ ya ya ori ma we o tebe ni wa madawa o we ko wa me e ke no ro we si wa do na mi ma ya we ha me o go go be o si ra si we si do we bi ma we are we si ya re o ai ko no problem o wa we na he domo sa oh we si Wow. Oui, mais. Bébé, où? Ẹgbẹ́ rò pọ̀ ní mẹ́gàlì gbé àyà sọ́kàn rẹ̀. Ẹnu yá mẹ́tì ìwádìí lè ibà ìrìdí ọ̀tẹ́. Owó náà náà máa ọ̀dẹ́ gìzẹ̀ náà máa dé gìzẹ̀ wọ́n náà dé akárí lókè náà yìí. Ìdí ẹ̀ka náà, ẹni adé yìí tọ̀. Iye do yìí tọ̀ ọ̀wú. Ọ̀wù ká ẹ̀dí yìí tọ̀ ọ̀wú. Ẹgbẹ́ náà ọ̀rí gùn ẹ̀mẹ̀. Èmi náà kẹ́kẹ́ tẹ́mẹ́ náà gbọ́ àlòtọ́ yìí. Ẹ̀yẹ́ náà kí. Owesi. Owesi. Oge na la gwa lo to eni, owa mi me, o mi ya yi e church e me yi. Edo ya pita we mayati wa luwe ma view da e kopa. Tu we me we awuyo. Ogi me. Me abi amo yi ro. De mi gi ro ne. Lo sunu o sa bo abi privile ma ma. Na mi na ya le ro no e, na le gbe so. Una is very sudden. And, you know, about my son. Because Ohana, you know, Yakmana, or Bumokona, the way we should do, they were very well with your TV. Okmano, or Yaji baby. What's the matter? You make a woman, Yaji, Mamma Yajago, yeah, I go sorrow. So, more than a man, I have to tell you about it. Have a gualo toy. I said, one woman, the Pamudi, no, you harm me. You got so dark, baby. You got a god to tell me, not able. Any wedding by the day you can have a little young. Carry so we hear back. And I need to only people working. You laugh. Wavira, Waviji, and Mammy. The Akani Yafe Fennes, Yakara. Kim yet to be men of one, or what to talk where Yakara, where my head. Ula Yavis, Ula, Lao. If we came no grieving, where we need your nice again at it. Oh, by Tiomana in Rubo, while to the Mubu did you Lao Baka. Where's over here? Where's the love of the Caddy? Why we read Kimina or Cabo in YouTube? So what are we boy with dog and work at you and therefore? Remember, why would be there? Over you go and look at it on the other office. Where's it? Where you are, Tammy J. Logo, Nelly, I want to go back here. What's the name? Logo. Oh, what are you, man? What is the name? Yeah, I'm going to have you now. If you're not any of your panokia, I'll be in it. Merema Zeri Joy. I'll tell me, Rema. Yera, go visual be a keyword. Honestly, if your mom will be who you want here, Ukpokpo Agbon, and what to say that say. Maria, no, we don't buy who. Maria, a mineral company, if you're Kikuri, my Moko Paniapo. Oh, baby! Who am I? Honestly, Abel, so what's your
Oh, no, truth, no, so big money too. I say when you know they follow over and they play. Wait, yeah, you are because it's my two assistants. Yes, you say my man about now? Yeah. Because my two now resemble. Ah, we resemble. I'm not sure. Like say mama born us. Because my son you get the same face. Since you don't know now, as me I got to the play. You see they play with her like that too. Yes, my man is full of play. Ah, yo bo. Makiri mana soti na madede. Yes, it's all ten imagine. Boy, are so dufu. He be hey. Yare go dufu. Okpade ba. Ye wona. O we tai prefu. Hey, good. Yo salobwa. Eni je wasire gbere o. Teni je mate na je. Eri kai. Enye won da fun wa do mu lo wa. Obi o tinye na magbe. Obi o tinye na magbe. Ina teri e wa mo ni bie. Ima ere. Enye mu wa imu yo wa. You doesn't know. Eri kai. Era de oto ogu. Ije de oto ogu. Eri e ma no igwa gulo we gbo e. Yan wa gbele yan. Obi o ka kere na. No mi ekwe meri la o la pe yin no. Eri ka. Imini mi na da o ya me imi na. Iya imina igi yon. Me no wa mi ne te awa gbe wa ti mi na wa ye we. Igi yon. Yo salobwa. Eri mi ji wa gbona. Awo bi o ha kero gbegun awon wo ndo. Imere gbona mi. O awa o wa na gwe egbipe gwo kwa yi ya wa ma wa me no mu were gbe o wa mu pa o eke no ke mu o ya mu je ba o ga we he yen iri ere nita ogbenya le yin ale o gwa na ki atomo e ogogo o gwa na ki atomo e kebe na pa egbe were gbe oko e ige were gbe won meri ku yo to wa na Eni je wesere gbere Mati eni je e de agbewe go mu idle ba he oyiye iri go ne na emi eni age to isi o gan we go yo e ki do ne le ne bu senya igo ninya ma mi emi opa ya ewu imebe ni lu igo niye imewe egba wi ka ki o e ma mu jo wa ewu agwa o wa na gwa ke be wa na wa pa ihe awa apope egbe hin ara yu ewo wa na yo salo pa udazi wala ewo ni ewo ni ase bo la yi nínú bobo ke papa na ni egbe hin awa yu Oyaka. Unda o hani ki unda. Na me unda no uno gbera ogbise e ma ya ni lega ya wu. Ma do mu yo wa. Ai no ri okeke wete na ko. Fa wa e ma bo me yeye. We ya ge ogbera gbije. No mo kana ya la wa na wo. Imi na dan ya wa mi na kege ni ate. Ususu no. Ari no ki boyo kwa. We ni tamba. Ori ma we ho. De tu we won e ru atana o geta. Ege vera ege we. So ko pa ma ro e ma so ko mo ga ire aye. We ya no we gbe ga o.
Tari, ìmọ̀ ilé ìgbé òun fi gbẹ́jọ́ wàhánà. Yà wẹ́rù dáná kò wẹ́ sùsẹ̀ kẹ̀kẹ́ ní adé. Wà á tẹ̀lé pa. Nani tama wene, eno ya gbere gbije ledo ya si megbe. Itama wene, nu ya won rugbe gbege. O gwa na gbe ma wo ye hin gbigbe ko kwa e. Tama wene. Wo nya wa. Iwe me we gbose. Yo wa be o te me na. Ye wa be o te me na. Ya se po. Awe bo ni a mo e. Ogogo. Igbolo we polo na. Ah? Ine de na wa agbesi, nu ya pagbesi. E ba ye wo gbe bi o. Wo ko de opo ne ko godo ma se o so. Ah gogo. Gogo. Igu we ko wa ke me baba. E ke polo me. Ma ejue. Un dan. Un no gbara gbije. Polo na de na agbesi o we fi. E ke nu ya we mi o we me. If you want to see you want another follow no pia ma. What ni how no agini la. Ah warrior, we will done. We want that day la ni yes. No aga kekere mo dia la. Ah ni papa. Me wo kan. La re wu da mama na. Ai ai jwe. O ha ma mo ri ma gbe ko. When I tell your mother fi make me go work polo. Una dedo aro bi eme. Iye mata na mi ro pa. O mata na mi ro pa. Agege wa sebe wa ta. Ebe ko na ta. Eri we nu polo ma polo ye school. Una tale ya na talo me. Gunwe ka mawe. Ogun ma dugba me hin wo na. Dan we na polo nu e. Mama ro pa. Ah? Una ya ka mo da fo we iwe nu polo. Ona ru da wona to aro bi eme ginu wa. Gunwe tama u ga yan go to won afu were wo wa na. Any came ni when wa we. Why any tana? Who wo ya wa? Who down no gbara pije, who na tosi. Guy, asanu ya gbara pije wani. Who set second je? E de ni ga gbere gbe mi na mi we. Ye iwa sekun we. Ina sekun we de na derio. Wa he we. Alugare we wo wa. Wa wori ara gbon. O ha ma mori ri ma gbe ko. Una ya akali me ma da fi me. Eri gwe nu polo. Ku he so nu e. Oh, warrior, Mususu, Muda, no better fish. Who's fighting correct? Wow, warrior, it's time oh, Wana, oh, where he had a tongue, Bobby. Here is a second one. A top of a day ago. Wow, warrior. Ukpokpo Agbon, ancien jardin Kemi no Kemi no ma Ube there me asagba say mi. Aijwe. Una lasso. Mi na me lasso. Uti ba so. O be ti o ga ma ke ogo. Ube there me. Igwa wa polo a. Ube ya ga mo tun igwe nu polo le ga wa. Ah, ube there asagba say mi uno gbara pije. Ube there me. La o. Ko me give me opa o. Aijwe. Wọ́n ní popi you onu ni a. Ike anu palo me a. Ai kama eye ti polo. Nu wa me mu iko nu wa ko la so there. Wo be dem me agogo. Itama we ne. We nu mana ri e be go kwa na. We so go. Wo wa hia so go ko be go kwa na. E wo go isi e leso wa gbe wa ko. Uno gbe la pise. Wo sa ti gbe me. Apua. Ogbo we gbe la so gbe wa fa. Wa wori ara ko. Iwo we polo. Wa suje. Ajeke. Ba na be we yo we la mo we. Wa wori e. Ayi lasso wa lasso la iri ogun no gbara bi jo na kina po wa mi o awon gbon lo wo gba na ye se logo we wo gba na wo atoko we abi iri wa mi o la iya kime ma wo kana ah ye ko le la dan fi na ni polo le ga wa ana le ho e ti wo nya ga fe ate awon gbon lo gogo awon gbon lo wo gba na wa mi o
tu we bien na. Papa. Ore we kia hoye. Emi o te tinyo ma. Aye le ngi le le na. You wa. Ya sa me go we ngo ge. O fe na tu agbe. Ya ko dero sa kedu wa desi. Onya baba. O le ya ti o fe na tu agbe. Onya baba. Oromo. Oh. Oh, no mo. Sa baba. Wa ta ma no be desi. E mo yo ka le. Mo ka po wa we. Baba, emi no sunu no de. Iri ga abomo de. Ora abomo de. Me mi we yo bo we ko po ya tu e a o. Ko we ni ona ba. Ta ma no be desi. Uwegwa. Baba, no, Mary ni ata gele no iki ye gbo mo binu do na we ri aguta ma we we ni we ni polo le ka wa iki ari ebutu. Ogbo obi ari ha ma ewe le le beja won. Egbe. No, ki no wo ki wo mo ko. Egbe. Tu da we. Ya wa re. Ogbo obi. Eyobo. Wo yo. O ma mu e ori ma gbe ko. Una wo yo kada wa po le company ya. O je po le phone ya, o le ti ari school. O si no ye veri o. O ko de ro a. Ufano phone ya. Udage ti wa bua. Ina we no gogo polo le ga wa ya. E mo ko no a. De no ka na we ti agbe. Obi o ha kere ni. Obi o ha kere. Ime go bi o ha kere no. Enu awu e de ga igbe. Usame, uhuo e. Ujo egu. Uri e ra yo nu. Ma o. E mo ko no. De no ka mo ko no we ti agbe. E no polo wa le ga. Iwe aga ewu. Gigwe no polo le ga wa. O gwe ti meba. Afa no nya me bi ba go pa no bi usana. Eyobo. Mewe no tare na mewe rokpenya. Mewe gugu anya na. Kuwe ka mawe. Ke na pa. Igbesan nínú mu ro hani. E ri pe mo le wara. E no so mo ni ayoto. Odo awe ko. Ni e de gbe mo igbesan mi ro. E de agbe we ni ogwe nu polo le ga wa no gogo. Ni ogwe nu polo le ga wa no gogo. That's how iwa ga ewu. Polo kaka. E we so bana. Gwa soba wo pano yo sana wi mo efon no gogo oma ki me ko gogo ha ke no di ogwa na ya wa ge ki me ko gogo ha de no di ogwa na ya we gwe kwa kuna wa ge won me na o ha we ne we ko re mi wa ri we ra mi oni me terio uri ogogo we na gogo oni me we kaka ma we ge iwe hin agwipe go wa e ni be ere mi no gogo ogogo pa si mi agogwa na buda odo wa le la da fun mi ada for me wu down no gbara gbije nu mu yowa e ku pe itane ge gume ka mawe e nu we fa no jina o pa mi mawo gogo itara wo pa ma hari ogwe ara gbe no ge asset wa me when o we ya so gogo wa au gwa wo agbon no e de igbegbe ri o wa na pa le ga no gogo le ku emu wo so bi atiere ekwe mu e ubu mo san yo gwa wa mi o ye kene ya sagala bu wa de so e baba ola wa e ba gbe mo wo na wa ro penya teru do bi ovi otene ona lo fe odo agu me ko a menoga ma enwe he ya lele owo na ne do gbo kana yo obo megele ti waya yeah, quarrel. Compano. She has set my daughter, my sister's daughter. Oh, me. Oh, me yako. The man even can boy take a shot bill. But take a car bow over you.
Boy, money, huh? Why do you talk in the night? Yeah. Baba, Yatama. Very square. Baba. Walking very right. Baba. Walking very right. Yeah, Whoever. Baba. Oh, yeah, me yang ari yobe. Uya newe kwe kakabo. Nira mi yeme ya wo roto wo rukun. Baba yemi ya mi kwale kwe ari. Ogo. Uwe fo panu ni. Ni ya so wa na ye gwa. Baba. O wa gwa. We no e de ma we no ya. Baba. De ru dogo wo ha me no ya gwa ko. Iri okpa ke azuwe wa na re. Wa ise no wodo ne. O le ju pia no ri we. Uri ere. Wa mu yo ne ke pa. O da we eruwe te ye gbe yi. Ori we adi ma do ase ke. Mo ko ko kere ni adi. Ama we ruwe pa le ni. Idi we no ali. Wa we go wa be ke no ri a. Awa eso no. We no awo me. Wa ri o wa. Ya wa ni adolu wa yi gbe keke ni. De mi ro no awo ya we. Mo ore a be gbe ko. Ya re no. Baba, mi ni tama we. Mama we ri o. Mo bo Mama. Ya we wo wa. La wa. Una gba obi ike aka mere nso kwa lobo owu ewe ni gbe una gba obi megbo owa na de rudogogo na we ni doto meji rudogogo una we ni me doto meji dogo mo we gi fi ogogo mi afia mo mi igi ahun ama we ime ti fi emi agbamo yo kore la re ko e ka ma we udo ma we mo ona we paka Uda we here gi ogogo hu o we here gi aka mbu ege ejo o we ka ma we yo pe aropoko o to pa no egu me fie ko we die uda ina we ni eso rudogogo we na yo boss ka meme na rudogogo o we na yo boss ka meme uwe ni dot we meji ge gumeta ma we ada ifie mu boy ogogo ni no ogogo eri oja de wo bibe yes a solo gogugbe yes a solo gogugbe o to boy de yegbo ege gogogo gwa na rudogogo gwe na fa no mu me ugwe ni dot we meji ala pe wa hia agbetu ma iri ogwa agole na ari oka ubi uwe gogogo gwa akwola korie wa ori ala gbo agbetu ma ire wa hia uwe gogogo o dopa ajuwala re ase no ya ma eri enu ene ge ba hia mu ne ge ri kologbo wewe ni ho ego to awe Aiswe no worry ala ko oya mo na lori edu nu pa iwa na re oya wa worry wa so ku ita ina upo we afun e topa osolo pona iwe se we azeso to pa you worry azeso we you worry ohun ere do ikere o iga de akuku wele we na de ma mo puti ogwara wa worry ya nsusu ya ise aishwe nuju awogwe wa worry ya ita ina upo we afun ogwara wa worry ya azenwe wa do mo la gogwa na zenwe pe wa gbon ukwo la pori wa worry ya gbe ade ni ba we ni mi we ina beg
ikine gbe wana ikun ya kan mu e de mi wa wo ri Awe wado. Ina go iko. Hema. Ele mona woke. Ma we aswe. O ma we gidi na. Vosunu, uma vosunu. Não vamos se cena. Aba, a toti kuno amemiede, ba que ya que Mama, ça c'est vieille, non, vieux micro. Ma, vous me regardez ou asuwa, vous me bueno et vous sunu. Non, ça qui va nous soumer. É viu? Mal? Oh. Banana. Very good carry, man. Yeah, boko ni we dege we ya no we le na do aje ona do ala na ko ko ina ko ke tamawe ko ka do ko ni ko mo sena ina wa da ya ri lo no kakapo no baba tamawe da the dege we ne we ida ni ga na wa ani ni kwa mbebo udoni ni wawe kwawe wewe ni kaya Papa oha oha me wewe kale wadi wewe mko etima kale ku yuko kutuba nyine wa gbe wa wuya ingi gage wa ga nyame ewe me ti yugo igboku nani no bora kege ade kege ni ga ade bari de kobe e wa mi wenia e je mi ogude wa no bo e na we time nothing ipa c'est pas you hear that papa guy papa guy moi c'est papa guy c'est tout bon c'est pas when you see where papa guy wesi te wederio mia I mave ni ari kiae edero o he opo
so possible. O so wa zegi be wari ni. I mean, I become no kikina. Iji ni tabe ni yasi. Yasi tabe fune. Akodu wa gboro mete ni na mu. Ya zaza weka. Na. You are very well. Ya wa ni we to we gbe ari wa. E ko bete de do mejo. Wa ka bo we. Oh no. Ni we ka. Sorry. Kuyo. Kuyo. Mau lórí akin mau o bẹ kì o má fẹ́ kí kìnìtì ó pọ̀ ẹ ẹ kàn wẹ́ wá ẹ mau kọ rọrọ bá. Alọ́wọ́ o ìdè. Pardon. Oye. Kujo. Oh. Ide mo jo se ro wa. Ọlọ́ọ̀dì ọ̀sán. Wọ́n ní. Lẹ́kìrọ̀ rí ẹ̀ ọ̀gbìn yẹn dé. Ẹ̀yà àlàdì ọ̀sán. Ọ̀run mi náà ọ̀run mi kẹ́sì náà ìdí tán èrí kìnnì lọ́dún ní ìwé bóyá àwọn kìnnì ọwá olúwẹ̀ ọwá fọ́npá ẹwà ìlúgbẹ́sì òun náà ìlú lẹ́bọ́ àmì màkàrẹ́ mo dáwẹ́ màwọ́ ọgbà kó tọ́ màwé ẹ̀gbọ́n àlè mi kan wọ́n náà mọ̀ ní ọtọ́ dà ẹ́ ya gbogbo sọtọ ẹ wà láwùrí ọ wẹ màníkù náà àdàlà ọ àwọn mẹmọ pẹ kiri ìrìnàwó fún wa sí ẹ láti ẹ ọ̀gá ẹ láti ẹ ní ọyẹ ọtí ẹ náà bá ti bú ọdí náà wíwí ọmọ tóbi kàrí lọ́gbọ́ ẹ̀ èmi yá ajé lórí tọ́mà wọ́n yìí ilé wa ọ̀rẹ́ kan náà wíṣẹ́ wọn wílọ sí ọjọ́ sórí wà ní wọn ọtẹ́ fẹ́ kẹmà wọ́n ètò yìí ẹ̀yin ẹ̀rọ wa náà ìwà ìwà yóò wà ọ̀rẹ́ wọn lọ sí díẹ̀. Ìyá ta náà rè. ọba ìlà wọ̀ ọ̀ ìdòdò àwọn ìmọ̀ràn dáná ẹ̀ ayé mi ìrù wa ó wà bọ̀. Ó bèrè ẹdun n'ehu n'ọrọ mẹ bẹẹni ní musu yẹn na ewu gbọdọ ìyá wa wọ ẹnu ṣùgbọ́n ìbàyẹmẹ náà ẹ mú ọ̀nà ọ̀rẹ́ ẹ mú ẹ̀ka. Ewu wà ní mẹ́tò ìwé lẹ́yìn ní mẹ́. Ìyá ni inú ẹ yá èmi kì í ní kìnìún ẹ̀yìn níwó ni kì í. Ewu ni bí àbẹ̀wò mẹ́ẹ̀dẹ́ mẹ́. Ìfà yẹn wà dé. Ìfà ẹ̀yọ pa ìyá wa ẹ̀ wọ́n ti pa ẹ̀ kó tàmá ó yẹ ẹ̀ ìkọ̀ ẹ̀ wà ẹ̀ wọ́n jà jọ ẹ̀. Ẹ̀ wà á dọ́dún dojo màá ní gẹ́ ewu. Ìdè kí kàtà bá ìdè kan náà yà fi gbé egwu ewu mo pa wà nyẹ̀rẹ̀ náà yà wà á rí ọkọ̀ mi yẹn ọkọ̀ ìwà yà wà á rí. Papa gẹ̀. Gbogbo ni yẹn ìlànà náà. Ìlú ní kò wẹ̀ tàbá mi máa dé rẹ̀ nù díwó nù ló ní kò wẹ̀ nù. Hey, what are you reading? Bueno. Hello. What are you reading? No como que va agua. No como que va agua, rudan por ese. Es que de beto negro de Dios. Se guye gu. Ogari o wa. Ibani jani wuri yali jalle ba ni. Ah. Mimi na mejina. Mimi na je. Te mudia. Okay. Owo. Bo hu we. Igba kan no. Igba wa. Alawo ni. Bokin. Lalu wa. Heo. Emwa. Amenoro we
màmá gbé mo rúgbọ́ ara gbé o ọ̀ ẹgbẹ́ àmọ́ tí máa mọ̀ rí wà náà lórí agbálọ̀ bá kù iná ìlú pa. Papa gẹ́ owó mà ló gé òun náà kẹ́ náà pẹ̀ mọ́ bí ó dẹ̀ gbé mi ẹ̀mọ́ náà wẹ̀. ọmọdé edu gbàlọ́ ẹ̀ yàwó náà kí ẹ̀ náà sọ fún èrè ní yàtì wà rẹ̀. Ó bẹ̀rẹ̀ o. Salobua. Daboni mejena. Ni wa bu, ni boni bieme. Na bo. So para ya re bunya. Ọ̀rẹ́ mi ló wẹ́wẹ́ ló gbégbé wọ́n ló kwando. Nígbà yà dé fi ẹsẹ̀. Owó náà mi rẹ̀ rí. Rí àríọ́nà ẹ̀ o. Bàbá iye wà ló wà ṣe bí ẹ̀yà gbọ́n lẹ́rìí á. Dari. Jepwe vile wejena. Ochena woko ema. Wawa. Inowe. O tuto ema afiema. Inowe. Wajipa. Wai mwa mimi na fiena. Ah, inowe. Yawe wena. Unowe nuwe. Okay. O kare kire ni mwede no. O jewe woko me kwa yaro. Eliye me kwa kire ni. You papa. Guy. Me wa you woko. Ah, okay. Get away. Get out. Want to walk away. So, we want walk away now. And you can away. It's in me way. It's in all you us now. It's so good. So, man, again, we will get out. We will walk out. We will walk out. Walk out. Yeah, ma. Where's it? Where's it? We walk by here. But what's in a one night? Bavare. Where you put it? Wese papa ke wese. Honey, ida mwe. What do you want? Papa ke wese o. Honey, ordinance we. Wese. Ya wala ya koda la iki lati. Ya. Move. Ah, we ka ke wa mu. C'est bon, c'est un lucky. Et je ne regarde pas deux pistolets et quelqu'un. On vient. On couille fort. Moi, je connais la voix. Il n'a rien la voix. Ouais, tiens, il n'a rien la voix. Il n'a rien la voix. Ouais, c'est ouais. Il n'a rien la voix. C'est bon, tiens, ok, madame, vous n'aurez rien. Ouais, vous moi, c'est bon. Il n'est pas ce lucky. On se lève bien. Ouais, là, tiens, il y a où il est où là. Là, tiens, ouais. Dis-moi. Qu'est-ce que ça veut dire? On va courir toi yeye. Il y a pas un noir, il y a pas un maman noir pas yeye. Maman voit le pas yeye, maman voit pas. Chou. Là et pour à toi. Dame tia. Dame. Et vous êtes là pour lui malade là son. Vous dawe et dem lui. Et là où est agbe, il y a mieux moi. Vous que là me reçu. Ubena mwe gbeni akonare uwa won wo ga go ima to gwa le mi pa ngo se so ni mefa igbo bi o ka mefa ke kure ko ni tana la ho ye mi awo la me yin ne ka po me ke du ngwe no ji mi ya ngwe
làwọn nínú ìyá kí ṣe yẹn náà mẹ̀lẹ́ sì ti gbèrè pé kó lóore pé ìwà lálẹ́ dẹ́ pé wàá gbàlẹ́ ọbẹ̀ ìmọ̀ ààyè ikú alẹ́ sọ ọsí mọ̀ wá àsádò wá ní akẹ́kọ̀ọ́ ẹ̀mọ́pọ̀ tó ṣe sọ nínú ẹ̀fà. Ìyẹn bàbá fàwẹ́sì ìwẹ̀ náà dẹ̀dẹ̀ kó ní mẹ̀rí ìmọ̀ nẹ̀dẹ́ gbé wẹ́sì sàáfíàn kó. Ìyẹn mẹ́nu tẹ́ wẹ́sì ìgbàrú ọ̀wà ọ̀fà náà yá àti ìwé ni ládìá sọ fún pánú ìyàdó ládìá nẹ́ẹ̀dọ̀ sí ẹzọ́ náà wà ọ̀sẹ̀ ẹ̀ máa ń ládìá kéré nínú ìwẹ̀ yá gbé mẹ́gbọ̀n lóde ọ̀sẹ̀ ẹ̀ nínú àbúrò tẹ́ẹ̀ nínú ìwẹ̀ yá gbé mẹ́gbọ̀n lóde yá àbíbí làwọn àgbọ̀n yá àzọ̀zọ̀ ahíà ìkìlọ̀ rírí kémẹ́ké tẹ́ẹ̀ bá nọ sàwẹ́sì uwẹ́sì lè ní ya àwẹ́sì sá. Wọ́n mi ò bá tẹ́wé ìmẹ̀rú lè tẹ́lù lè bùẹ́ yìí mú ìlú yẹn sùn náà kọ̀kọ̀ èmà kí o ń yípa yé sí gbé yàrá ẹ̀bùn náà pẹ̀ ẹ̀bùn náà rí ọ̀pẹ̀ pọ́n ẹ̀yọ àmì ẹ̀bùn wà ní gbẹ̀gbọ́ ọ̀hún ṣùgbọ́n pàánù mẹ́ iṣẹ́ tí kò ní kíkà wọn lánàá. Ìyá bàbá wẹ́sì. Ètí àfihàn ọ̀gbẹ́rẹ́ ọ̀gbẹ́rẹ́ ibi dùn wọn yà mí ẹ̀mí káàpá. Ọmọ ìhíà wẹ́sì bàbá. Owó ní ta ni o wọ́n ẹ kàrí pé. Sísá ìwẹ́sì lè gbè mí tí owó ẹ̀rí àfihàn àgbọ̀n náà ẹ̀ bẹ́ rí ọ́. Káàrin ẹ̀kọ́ ẹgbàá náà ìwẹ́sì. Anyway, agbẹ́rẹ́ ara nù wọ́n ní èrò yàgò ẹgbàá lẹ́dẹ́ mi ọwọ́ àdàmì nìyẹn ọ̀yá mi lè yẹn mi ga lérò ìgbé náà mo ti ní ọwọ́ ìgbé fọwọ́ dà fún ẹ ẹ fi afẹ́ mi ìdáhùn dà fún ẹ sọ̀rọ̀ lórí ẹni bẹ́ẹ̀ ọwọ́ náà ọwọ́ ẹ̀ kèríkèrí mú un àwọn wẹ́ mo ní ìfúntọ̀ ìyàwó wọn ni dáńgò ìlú ìyàwó ẹ àmú wa nù akéré nítorí ẹ̀dá ẹ̀ nìyẹn ọ̀gá ẹ̀rí ẹ̀rí bẹ̀rẹ̀ àpò ẹ̀ wọ́n lè wé gbọ́ ìmẹ̀ ẹ fi afẹ́ mọ̀ wọ́n orí àmọ̀. Àpá mi ó kí bọ́dí ọ̀wé ẹ̀bùn ẹ̀ ráríà wẹ́sì. Ọkọ̀ kọ́nàkọ̀ ọ máa yẹwu ọgẹ́ ọgbẹ́rẹ́ ọgbíṣẹ́ ọgbẹ́lẹ̀ wẹ́ fún ẹ̀rẹ́ fọmọ yẹn fún ìyẹn máa yẹwu egbò náà mi ò ìjẹ lẹ́nu ọ̀rọ̀. Ààrẹ ra o bábẹ̀dà bábẹ̀dà bá paracetamol. Now, 90 part. Now, I will do this change. Where's it?
large day, I mean, setting. You better one of setting. You only have a way, you only have soon that way. When I saw what I say now, take a video. The Toby, you know, or my son. Any way on the king or my view. Movie green. What do you see? Go. You will tell me. Let us know what you mean. Tell me, Abby. I don't say before you. You want me? You are not here now. I can't manage here. You are not so very active. The matter. You have a taco bar in now. We are. Where the war? Kojo. Sister me. Abucha. Cool. Sister, you know say me ga atama wena. Brother, call sister. Daughter. Call mother. Call. Brother, yes, what? When me so do na. Mama. Mo ihu esa. Oh, wapa. I don't understand. Okay. Okay, me am. Yamma. Yosa. Ekiriwo. Mosa. Ko. Mosa. Seminary na. Wewe ya tinti mo se ti o salubo na reti. As far as you come away anywhere igari we na. Di must to read. You must to do gwalo we na. Let's see. If I no come within I give. Let's see both ya. Ko. Yini. Wewe ni. No, I smell now. You marry. We obusa. We marry sister me ga agba. Okay. I just want to check on you as I promised. You know how we try not to me. Can you say? Where's it? Oh, what is man? No, now I'm not very strong. We're trying to Where's it? Where's it? All right. I have to see you. Yes, where's it? You mean Pokoni Nederi or two? Igize zuzu buwa gbake dumie okuni na idobie me la wona do ari yobo me. Ima okoni de. I'm sorry. But Otiru when in your Oragon. Otira me ragbon. Oragbon. Ikebe on seve yowe. Irane oga amego. Oga amu wae. So pano go very many ame ma owe. Otiri many owe ke no memo wa. O mama me udayi ri me wo mo. Iye o miye me ga agwe akedo mi do nwas fi ebe Nigerian. Ijabi o se momo na mamo wa. And he's the one that's supposed to do that. You reckon no ma wo wani.
Okay, why is it denying you from knowing your father's house? No, I have to make for we need the big few well like a kikini ye. One man may say so, dog. Yeah, one minute my weapon. Hush. This whole story is so touching. Well, my dear, as I said earlier, in Europe, by Ramona, who saluwas it. Okawena ogbogbogbonu eno so ma enire amamie isi enire amamie okaimoe eno pera kuna na mudu salobo abo neseti no orime ni ja zere mawe orime me ka le no se na ya bira me la kamugwe we jaji me ma me te ka we me ga reunion mo but the day na ye ko me guru me salobo. I tell you, I passed through a whole lot of stress. If not for God, I would not be alive today. You see where I'm managing? You see that money store many. I am not supposed to be in that place today. I was operating on the very big fallacy. I later found myself here in that store. But all the same, I give God the glory. My dear, see you now welcome. As far as when a minute, my very bad rolling. Or say, I know you that when you know, sir. You're not so you're not fun. You're not doing your own my own. Yet I go when you sir. As fast I remember my very bad rolling. In Europe by law, making a soup for me all the down all over. They are not soup for me. What would we do? We had it again. Geo man. So that and I will also advise you in the kind of time we are the church of Imam. I will be checking on you time to time. You can wear your work. Hey, you make me try. Okay. Am I getting any church Imam? Okay. But you salobo as soon as you are making one of you, you are the way you man. We are not on the yard for you. Thank you, Tom. Daddy, you know I cannot thank you enough. I encourage me, we are supporting him with prayer and even that thing. So that in one way, Kedo Adi is telling me when you Walu, we say in the area, yes, and the armor. Very good thing. So Daddy, I want to announce to you, I want to tell you where you tell me who most genuine. Sukma, I'm going to tell you, Sukma in Okuna Talo Mame, why undergo a whole lot of stress. As my spiritual father, I have to let you know first. So one it is one way. Little time. Your father on the Saloba team. I will mean your father on the Saloba. They will know what. So I work. We are ready. I'm happy where some of the challenges you pass through. So you only now not here where making I encourage you and you advance you that in your father on us I want you what you will now in the book of Isaiah chapter 53 verse 5 we know when I don't have anywhere
He was wounded for our transgression. He was bruised for our iniquities. The chastisement of our peace was upon him, and by his stripes we are healed. Look where ẹ̀rọ sàlùbọ̀nà èèyàn pààrọ̀ èmi ya ọdún náà nínú ọ̀fẹ́kì àdìgbẹ́ náà lérò. ọ̀rọ̀ mọ̀ ẹ̀ ayé ẹ̀ awata iye ohun dáa iye dòó èyí àbí mímí òsàwẹ́sì ìwà máa ìwà rẹ̀ wá wẹ̀mí ẹni kí ni ọ̀yún wù bẹ́ẹ̀ náà ọmọ ọwọ́ ọ̀sà mí ẹ̀mí revelation ní àwẹ̀ ìná àásí ẹ̀ àgùtì ọ̀hún dá ọ̀nà àròwíọ́ gẹ́ ìnira náà kó àwù ọmọ náà àwù ní sùnìyà ọ̀hún àásí òkú ni ọ̀hún wọn bọ̀wọ̀ yìí àwa wẹ̀mí wọ̀wọ̀ wọ́n ní bí ẹ máa ọmọ àdé ọ̀pá ẹ̀fà ọmọ ọ̀pá máa ń fa wọ́n ìrànwọ́ òbí wọ́n adúdọ̀ ẹ̀rọ sàtó ààrẹ wọ́n náà fi eku dà ẹni kí ilé lọ́wọ́ kó olówó àwọn wẹ́rẹ́ yẹ gbìí ẹ̀wọ̀ rẹ̀ ní owó kan ní máa dé ọ̀pá ẹ̀fà. ẹnu wẹ̀nyẹ́ nílẹ̀ yìí àmì rẹ̀ sàtó náà fi rẹ̀ ọ̀gẹ́nìkì ilé lọ́wọ́ kó lọ́gbóni ọ̀fi ọ̀mẹ̀ bí wọ́n àbí wọ́n tọ́wọ́ ẹ̀bà ẹ̀ òdẹ́nẹ́nẹ́rẹ́ òwòrò ọ̀nà àmúmẹ́jì àgà wọ́n arú yẹ̀mẹ́ náà ní ìwà ẹ̀ àṣẹ́nà. yóò ní bí ẹ máa bẹ́ẹ̀ ọkùnrin náà wàá dùn bá owó rẹ̀ máa owó àmú wọn. ọ̀sẹ̀ àná bò wá dé wẹ̀ wáyé gé third party alẹ́ marriage wa kàmú kúrò pé náà ẹ̀gbẹ́ làwàmá ọ̀rọ̀ aláwàmá ìyá fi hàn àwọn ìyàmú yìí ríndò. èyí ni lẹ́nu ẹ̀ kò bọ̀bọ̀ rẹ̀ bí kékeré ní orí àlù. ìyẹn débi níbi ẹ̀kọ́. ọmọ pàgbé tó dáa lógún ẹgbẹ́ ẹ̀ tí èrí mímú kóró àgbọ̀n ẹ̀dẹ̀ náà náà èmi ìyànú wẹ̀ ó mẹ̀mẹ̀ má yáyìn yẹn àṣẹ tí wẹ́ ẹ̀ yẹrẹ sẹ́ ó dáa èmi ìyá fẹ́fẹ́fẹ́ nù wẹ̀ ó ní mẹ́ yóò ya fẹ́fẹ́fẹ́ orí ẹ̀mẹ́ ọmọ o ìmádédé rẹ̀ ní àpọ̀n mẹ́wẹ́ ẹ̀. owó ẹ̀yọ̀ pàlù àpọ̀n rẹ̀ ó dáwẹ̀ ìmẹ̀rí ìra nínú àwọn ọ̀pọ̀ ó dáwẹ̀ ìra ní ọmọlúwà ẹ̀ nígbèrè àná ìyóbọ̀ ọmọ nìmi àti bí ẹ̀ ìrírí ìwé náà rẹ̀ òbíwé ó wà bẹ́ẹ̀ ìrọ̀gbà rẹ̀ kòkòtò ìdè dẹ́bi kékeré lọ́dọ̀ ayé lọ́dọ̀ arí ẹ̀ lọ́dọ̀ asọ̀nù ọmọ tí ẹ̀ ti dèbè rẹ̀ yá yé ìrọ̀gbà sọ̀nù ni ẹ̀ wà rẹ̀ rẹ̀ náà. Bàbá ìrọ̀gbà sọ̀nù bàbá òun òwú gàmẹ̀ ní màjò ẹ̀dẹ̀rẹ̀. Church. No sanado temi ya fefefe onado mire revelation. Na we mi ya no sunu o bo mo ke ide. Bàbá mami o gbe ani no hu ya ri me won na ti amu o sagi temi ya nederio. Ni ge yegi je mi meku. We ando mi mami ye ya gbogbo morion. Ena we di ka lieke do tama o. Ma we o si so we ando mi ma. Ni ma we o mi a we ta megbede ke ni ma fi se date yo. O wa mu gojo abi o ka do introduction e. E ya ke ya no baba. Okay no wa introduction ke ki we our pay Dari o wa ma we. Mama, this is good news. Hey, you are over. And we are here. So they could also make the money why would do.
Now, Margaret, Emi Yaniho or Bugbe, all see it with to wearing where daddy, Tiga Yobon Yamo Moyamu. Now we go be came in way. Now me where now we go be. Ye, Mariam, where you were with that. Ije nije opi. Bida renew bonu babe babaya amu. Uwaga amu mele na homu wapie. So kokpa na emi yagi be sumu. Ina bege we emi oro totori. Maria ye kwa ye. Maja to be. Emi ni ho e o sie. Now where ma iye now. Ti me be wa be. Oh, magbe o ma me nu re. Magbe ri re. Agbon amawe. Emi ya nu camera si wa o gbodo ni ogbo awe nu. Iseye. Wo ya da me o. Iye ti da me owo gwaje. Ya yi wa bed ni se. Kakabo. Na we no. Ko mi me. Ya wo gwa nu gbodo ari re. Lare. Wari wa le do. Bomba. Bomba do de. Careful, what's over me? I hope. Why? Agbon. Enuwe mami menye wele iwa une ga pe ya. O wa ne o we o ge da o gi jona una la wa una zare. Te o sa lo bwa no imi mefa.
wo mọ́tò. O ìtọ́ta ìjẹsí. Ọmọ ọwọ́ àwẹ̀ nù. Ó tó ta o, ó mú díẹ̀ ìmà tó tú wẹ̀. Ọkọ̀ níwẹ̀ lárí mú díẹ̀. Ọmọ mẹ́rin ọ́. Kókò. Wàlá. Wẹ̀ náà hínà. Tó ní ìlàwọ̀ dẹ̀mẹ̀ náà yín wẹ̀ gẹ̀ náà fún un. Wẹ̀ ọ̀sọ́lọ́pọ̀ àgbẹ̀ wọ̀rọ̀ ẹ̀. Yí. Gẹ́ òwúrọ̀ oyinbo dọ́gẹ́ owó tún ṣe tiẹ̀ ní màá wá adé. Ìbádọ́ dá ẹ̀wọ̀n náà ìbádọ́ gẹ́ wọ́n yá sùn mi wẹ̀. Ìgọ̀gọ́ nu ẹsẹ̀ ní ìgọ̀gọ́ apá wà náà. Dé òsàlókùwà. Dé òsàlókùwà. Eri lugba watana, eri wa igata. Obele mo we kina ni ge ni labe. Ko yo. E no we wo ogede ko dagmo we ni. Wo mo tun. O hotel. Oladiasi. So fo pa no. E ti yi ga yin mi. O yi ga yin mi ame, te ni na yin mi. Owo sile mi agaje, ye de gbe ade dia. Odu yin mi ani ni edo yin mi ame. E na wa aji wa. Na e ma oni je ku emwera me. Èmi ẹ̀fẹ́ ni ìwà wò ẹ́ ní òkèkè gidi ọ̀tọ̀ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ máa pọ̀ máa ẹ̀fọ́ yìí ń yàn ọmọ mi náà lè ṣàpò ẹ́ ní. Mọ̀ nínú dídó yá tẹ owó máa ọ́ ra mú yẹn kọ́ rí à tẹ ta lè tata tó tó máa yẹn wà dó rẹ rí dàgẹ̀lẹ̀rẹ̀ òkú náà rí mi wọ̀ mọ̀ ìjà ẹ̀jì ìyá bọ̀. Má bẹ náà wò tá kí wàá wíyàn wẹ́ ọ̀ọ́ ni wà wà. Onye mu marege. Okoko mo ba anu ni keka. Okoko mo mare ma we uyodore. E ma ta no. Me go nyu mu gwa ade. Iya. O wa la be kini me. O we agbo kan sa wo ri mo. Awe serio no. E baba mi awa ko ere ba me jiyen nu. Awo ete mo baba ke. Awo. Eh papa ga. Ko ge o wa soto me we kan mi manu da we ojo ni wa kan me wo ma me ke na wa mu egbese a se la yi mo bo awo wa mo wa nya ko ni wa nya me wa janu wa kena ka uzola no de o zoliva no de e mata o wa soto na le o ma ya mo gbe o go no e ni wo ge le go na be go no e o yo wa